A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ lágbára Ọlọ́run yóò dára fún gbogbo wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ kejì nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dókè lọ́hùn, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lákọ̀tún. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé ní báyìí wọ́n ti búra fún Ààrẹ Tinubu. Bákan náà, àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá ti orílẹ̀-èdè wa Nàìjíríà náà ti ń gbáradì láti lè gba ètò ìbúra kí wọ́n lè bẹ̀rẹ̀ iṣẹ́ o. Lára àwọn ọmọ oyè eléyìí tí wọ́n yàn wípé yóò jẹ́ agbẹnusọ sílé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà, Tajudeen Abbas àti igbákejì agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá irú ẹ̀, Benjamin Kalu. Àwọn ni wọ́n ti ń fọwọ́ gbáyàwó wípé tí ó bá fi di ọjọ́ 13 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí, àwọn yóò ti di agbẹnusọ àti igbákejì agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá ti orílẹ̀-èdè wa Nàìjíríà. Tajudeen Abbas, èyí tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní gẹ́rẹ́ lẹ́yìn tí wọ́n parí ìpàdé eléyìí tí wọ́n ṣe pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu nílé ìjọba èyí tó wà nílùú Àbújá lánàá. Òun ló sọ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn wípé àwọn ṣe àbẹ̀wò sí Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti kí bàbá òun kú oríire lẹ́yìn tí wọ́n búra fún ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Wọ́n ní bákan náà àwọn ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rì oní ìṣẹ́jú péréte eléyìí tí ó mú ìdàgbàsókè ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nínú ọ̀rọ̀ òun ni wípé káwọn ọmọ Nàìjíríà fọkàn balẹ̀, gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà wà ní ìbámu sí àwọn orílẹ̀-èdè òkè òkun gbogbo. Nínú ohun tó dáa ni àwọn ó rí dájú pé ètò ìjọba tuntun yìí ó ṣe. Ó ní ní báyìí kí àwọn ọmọ orílẹ̀-èdè náà tún fọkàn balẹ̀ lẹ́ẹ̀kan sí wípé tí ó bá fi di ọjọ́ 13 nínú oṣù kẹfà ọdún yìí, tí wọ́n bá pe òun, wọ́n máa fi agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà fún orúkọ òun ni lágbára ti Ọlọ́run Ọba. Ó ní kò jẹ́ bó ti jẹ́ lára àwọn ohun tó jẹyọ nínú ìpàdé àti àbẹ̀wò èyí tí wọ́n ṣe sí Ààrẹ Bọ́lá Tinubu rèé. Ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò àwọn ààrẹ tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí, ọ̀gbẹ́ni Peter Obi, òun mà ló ti tẹnu mọ́ ọ̀rọ̀ rẹ̀ báyìí wípé òun tuntun rí àwọn ẹ̀rí kan eléyìí tí ó ti òun lẹ́yìn láti ṣe ẹjọ́ èyí tí wọ́n gbé láti tako ìbò tí wọ́n fi kéde ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. Lásìkò tí Peter Obi èyí tó tẹ́ pẹpẹ àwọn ẹ̀rí ọ̀hún èyí tó ní òun ṣe àkójọ rẹ̀ láwọn ìpínlẹ̀ 6 àti níjọba ìbílẹ̀ eléyìí tó lé ní 100. Ó ní gbogbo rẹ̀ pátá lòun ó tẹ́ pẹpẹ síwájú ilé ẹjọ́ lásìkò tí wọ́n gbé ẹjọ́ ọ̀hún kalẹ̀ nílùú Àbújá lánàá. Ilé ẹjọ́ èyí tó ń rí sí awuyewuye èyí tó súyọ lẹ́yìn ìbò tá a mọ̀ sí tribunal, presidential tribunal election èyí tó wà nílùú Àbújá ni ó ti ń sọ di mímọ̀ yìí pé lára àwọn ìpínlẹ̀ 6 eléyìí tí ẹ̀rí tuntun jáde rèé láti rí ìpínlẹ̀ Rivers, ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Cross Rivers, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì tó fi mọ́ ìpínlẹ̀ Niger. Ó ní àwọn ìpínlẹ̀ 6 yìí lákòótán, ó ní ìjọba ìbílẹ̀ eléyìí tó di bíi 65 òun ni àwọn ti rí àwọn ẹ̀rí láwọn ìpínlẹ̀ 6 yìí, èyí tó jẹ́ wípé lásìkò tí àwọn ó bá tẹ́ pẹpẹ ọ̀hún, àwọn ò ní ọ̀pọ̀lọpọ̀ àwíjàre níwájú ilé ẹjọ́ ọ̀hún. Ní báyìí ẹjọ́ náà ni wọ́n ti sún sí èní tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹfà láti máa gbọ́ ẹjọ́ ọ̀hún síwájú sí i. Àwọn ẹgbẹ́ kan tí í ṣe ti ẹ̀yà Ìgbò tí wọ́n pè ní Igbo Mandate Movement Group IMMG, àwọn ni wọ́n ti rọ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà
ni wọ́n ti gbà á lámọ̀ràn báyìí wípé nígbà tí ààrẹ Tinubu yóò bá bẹ̀rẹ̀ sí ní yọ àwọn tí ó bá ṣiṣẹ́ pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ wípé kó yan àwọn ọ̀dọ́ ọlọ́pọlọ pípé tí wọ́n sì jáfáfá láti lè mú àlá ìṣerere orílẹ̀-èdè Nàìjíríà wá sí ìmúṣẹ. Ẹgbẹ́ ọ̀hún èyí tí wọ́n sọ̀rọ̀ náà lánàá ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ tọ́ọ̀sì ọjọ́ kìíní nínú oṣù kẹfà ọdún yìí èyí tí ìpàdé ọ̀hún tó wáyé o ní ìpínlẹ̀ Enugu níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé lákọ̀ọ́kọ́ àwọn kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó kú oríire ìjáwélúborí àti bíbúra fún gẹ́gẹ́ bí ààrẹ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún irú ẹ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n nínú àwọn dùn àwọn sì ti ṣetán báyìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Nínú ọ̀rọ̀ wọn eléyìí tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ èyí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùṣàkóso ìgbìmọ̀ àti ẹgbẹ́ ọ̀hún comrade Igeli Arize comrade Arize eléyìí tó sọ ọ́ lórúkọ ẹgbẹ́ náà wípé àwọn lo àǹfààní àti àsìkò yìí láti bẹ̀ Bọ́lá Ahmed Tinubu wípé lásìkò tí ó bá bẹ̀rẹ̀ sí ní yan gbogbo àwọn òṣìṣẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ nínú ìgbìmọ̀ ọ̀hún kó rí dájú pé ó yan àwọn ọ̀dọ́ èyí tó ní ọpọlọ pípé tí wọ́n sì jáfáfá láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lọ sí ìlọsíwájú èyí tí wọ́n bá ṣiṣẹ́ pọ̀. Ó ní nípa ìdí èyí àwọn ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè yìí yóò tètè gbéra lọ sí èbúté ògo. Bákan náà ni wọ́n tún rẹ ààrẹ Tinubu nínú ọ̀rọ̀ wọn ni wọ́n rọ̀ wípé kó wo lára àwọn tí ó bá ààrẹ àná èyí Muhammadu Buhari ṣe ìjọba wípé tó bá rí èyí tó jẹ́ wípé ó ní ìbẹ̀rù Ọlọ́run ó sì mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn lásìkò eléyìí tó wà pẹ̀lú ààrẹ àná tí ṣe Muhammadu Buhari wípé kó yànnú wọn ní látàrí ìrírí èyí tí àwọn ti rí. Ó ní yóò tún ṣe ìrànwọ́ fún ètò ìṣèjọba rẹ̀. Lákòótán wọn nínú àwọn dùn lẹ́ẹ̀kan sí àwọn kí Bọ́lá Ahmed Tinubu wípé kú oríire yóò ṣe àṣeyọrí nínú ìjọba rẹ̀. Ilé-ẹjọ́ gíga ti ìjọba èyí tó kalẹ̀ sí Tafawa Balewa Square ní ìpínlẹ̀ Èkó lánàá ti ṣe ọjọ́ Thursday ni wọ́n ti mú àwọn ènìyàn mẹ́ta ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan wípé kí wọ́n lọ máa lè gbafẹ́ o nínú ọgbà àtìmọ́lé látàrí ìwà ẹgbẹ́ òkùnkùn tí wọ́n darapọ̀ mọ́ tí wọ́n sì fi ń da àlàáfíà ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀ láàmú. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ àwọn ènìyàn mẹ́ta ọ̀hún tí wọ́n ní wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ kan tó ṣe ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pè ní ìbílẹ̀. Àwọn mẹ́ta náà ni Jemilu Adams, Babatunde Gbenga àti Jimoh Idris. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kàn níwájú ilé ẹjọ́ wípé wọ́n lọ́wọ́ o nínú ikú ènìyàn kan eléyìí tó jẹ́ pé àwọn ni wọ́n ṣekú pa arákùnrin ọ̀hún tí wọ́n sì sọ pé ní báyìí ẹni tó bá ti pa èèyàn ní ìpa idà náà láò fi pa onítọ̀hún o. Lásìkò eléyìí tí adájọ́ Yétúndé Adésànyà tó ń dá ẹjọ́ ọ̀hún ló korò ojú o sí ìwà tí àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí wọ́n wù láwùjọ. Ó ní pẹ̀lú bí ìjọba àti àwọn ènìyàn ṣe ń fọn rere wípé kí wọ́n jìnnà sí àwọn ìwà búburú àti ẹgbẹ́ òkùnkùn làwọn èèyàn kan sì tún ní ìfẹ́ láti darapọ̀ mọ́. Ó ní bí òkú ò bá jìnnà dandan báyìí láti mọ̀ wípé ilá kì í kó. Adájọ́ Adésànyà eléyìí tó gbé ẹjọ́ ọ̀hún láti ẹnu ẹni tó rojọ́ tako àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà èyí ẹni tó rojọ́ tako wọ́n Ọláyẹmí Ṣófolú èyí tó sọ di mímọ̀ níwájú ilé ẹjọ́ wípé àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n hùwà ẹ̀ṣẹ̀ ọ̀hún ní ọjọ́ 22 nínú oṣù kẹrin ọdún 2018 níbi tí wọ́n ti hùwà kòtọ́ àti ìdàlúrú tó ń ti àwọn ohun ìjà olóró èyí tí wọ́n lò tí wọ́n fi pa ọ̀gbẹ́ni kan Ogólabí Ajíbọ́lá èyí tí wọ́n ṣekú pa látàrí ìkọlù tó wáyé ní báyìí wọ́n ti wá sọ di mímọ̀ wọ́n ní pẹ̀lú bó ṣe jẹ́ pé iṣẹ́ ibi làwọn yàn láàyò èyí tó sì jẹ́ pé agbègbè Odus bus stop ní Kirikiri ní Olódì Àpápá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti hùwà náà. Adájọ́ Adésànyà ní kí wọ́n kó wọn lọ sínú ọgbà àtìmọ́lé ó sì ti mú ẹjọ́ náà ó ti sún sí ọjọ́ kìíní àti ọjọ́ kejì nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí láti tún ẹjọ́ náà gbọ́. Lákòótán nínú ìròyìn wa gbajúgbajà ẹni tó jẹ́ olùpanilẹ́rìn àti òǹkọrin ní orílẹ̀-èdè wa Nàìjíríà Charles Òkúta tí gbogbo èèyàn mọ̀ sí Charlie Boy ohun mà ló ti sọ̀rọ̀ ńlá kan jáde báyìí
látàrí ẹ̀kún owó orí epo eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde yíyọ rẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí lórí àpèrè tí wọ́n ti búra fún bàbá ọ̀hún ní Eagle Square nílùú Àbújá o. Ní báyìí Ṣálíbọ̀yì ní digbidigbi o lòun wà lẹ́yìn Bọ́lá Ahmed Tinubu lórí yíyọ ẹ̀kún owó orí epo ọ̀hún. Ó ní inú òun dùn pẹ̀lú bó ṣe kéde yíyọ rẹ̀. Tẹ́ ẹ bá sì gbàgbé Ṣálíbọ̀yì òun ló jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn ìpolongo fún ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní oṣù kejì ọdún tá a wà yìí. Ó ní ṣùgbọ́n báyìí o ẹni tó bá mọ bí ọ̀rọ̀ Nàìjíríà ti rí àti àwọn ènìyàn tí wọ́n jẹ́ jẹgúdújẹrá èyí tó jókòó tí wọ́n ná owó orí epo ìta àmọ̀ sí sọ́bsìdì yìí, ó ní ẹ mọ̀ wípé ìgbésẹ̀ eléyìí tí Bọ́lá Ahmed Tinubu tó gbé yìí ìgbésẹ̀ tó dáa àti wípé yóò fi ààyè sílẹ̀ láti lè jẹ́ kó ohun rere kó lalẹ̀ wù ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Ṣálíbọ̀yì ó ní òun rọ àsìkò yìí láti fi rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ṣùgbà àtìlẹ́yìn tó lọ́rìn fún Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Lákòótán Ṣálíbọ̀yì ní inú òun dùn ayọ̀ òun kún òun sì gbà ládùúrà wípé àṣeyọrí báyìí ní Bọ́lá Ahmed Tinubu yóò ṣe lórí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀. Lórí ìkànnì tẹ́ ẹ ti wò wáyé ẹ̀yin náà ẹ subscribe síbẹ̀, ẹ like, ẹ share, kẹ́sì fi kọ́mẹ̀ntì yín sábẹ́ àwọn ìròyìn wa. Ẹ lè follow wa lórí Facebook ìròyìn Feli-feli TV lórí Facebook. Títí dojúmọ́ ọ̀la mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà nínà wá, ayọ̀ ní tiwa. Fúnmi Adénúgà lẹnu tó múròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.